Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Naam, ọ̀rọ̀ tí ó ń lọ lórí social media nípa àwọn bàbá wa Mudirul Markaz àti àwọn bàbá wa Mufti ọ̀rọ̀ kó dáwọn kó jẹ́ kára àwọn méjèèjì pẹ́. Tá bá wò ó lójú méjèèjì lọ́dọ̀ àwa tá jẹ́ ọmọ Amani Markazul Amani tó jẹ́ pé a sì ń jẹ́ ọmọ ẹbẹ̀ gangan tí kìí ṣe ọmọ wípé ó rìn wá tó hàn sí wa dáadáa kedere. Bàbá wa Mufti wallahi isumabilla kọ̀ọ̀kọ̀ wọn a lè má lè sọ púpọ̀ ṣùgbọ́n ní gbangba èyí tí wọ́n máa ń make mandatory fún gbogbo àwa ọmọ àmọ́ ní àjọ ọmọ kíw bàbá kíw tán ní site wọ́n lè ní kí wọ́n lọ kó gbogbo wa wá àbí ká tẹ̀ sọ pé nígbà tá a ṣe ń kíw nínú ọgbà ọ̀dọ́ wọn gangan à ń kíw tán lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ẹ ti gate àdúrà ni ó tẹ̀lé àdúrà látẹ̀lé tá là ń ṣàdúrà yìí fún. ṣùgbọ́n àwọn bàbá wa Mudirul Markaz ní kó tó dín pé ọ̀rọ̀ ìjà lọ àwa fọjọ́ kan wá gbé fídíò síta ká wá sọ pé àdúrà kan lọ fáwọn bàbá wa Mudirul Markaz gbogbo eléyìí àníyàn ni ó máa dájọ́ káàṣàdúrà ẹ̀rọ ṣe sàárà. àníyàn ni ó máa dájọ́. èyí tó wá tọ́ sí wa lẹ́nu náà ni wípé ọlọ́run àbẹ́ wọ́n láàyè ọjọ́ tí bàbá yìí fi sunkún síwájú ọlọ́run fún Mudirul Markaz ní kọ̀ọ̀kọ̀ wọ́n láàyè ọjọ́ tí wọ́n fi ṣe náà ní gbangba bẹ́ẹ̀ takùn àlékún àlàáfíà ara pa wá jogún rẹ̀ fún àwọn bàbá Mudirul Markaz dáadáa tí máa wá ń gbẹ̀yìn fún gbogbo ẹni bá ń wá dáadáa fọ́mọ ìyá rẹ̀ náà ọlọ́run kó dákun kó má fi wọ́n àwọn bàbá wa Mufti àbákọ̀dá Muhammad aminullah. A rí wípé èyí tí a ṣe yìí kò fẹ́ sí ní ọmọ Markazul Amani kan tó ń jẹ́ ọmọ bàbá wa Mufti kó wá bọ́ta kó wá máa fẹnu hàn àwọn tí wọ́n já àwọn àgbàlagbà lójú ọ̀nà yìí kò sí ṣùgbọ́n èyí tá a wá ṣe clarification ni pàápàá jùlọ èyí tó ṣe gbòógì tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin àgbàlagbà láti fi jẹ́ kí àwọn èèyàn tún mọ̀ sí i. ọlọ́njẹ́ kárí ń pẹ́sà òun náà ni wípé bọ́dà wa kan bẹ̀ Ridwanullahi àbọ̀lọ́rẹ́ a rí wípé ní àwọn time of God ó dàbí pé bọ́dà wa sinmi díẹ̀ wọ́n ti ní àwọn recordings kọ̀ọ̀kan lọ́wọ́ nígbà táwọn ọ̀rọ̀ yẹn ń gbóná so wọ́n ẹ̀ṣẹ̀ wá náà veil ẹ̀ recently tó sì jẹ́ wípé téèkì kálukú lórí nǹkan tí wọ́n expose sáyé ó yàtọ̀ ṣùgbọ́n téèkì títí wa stanzi wa lórí kìíní lórí rẹ́kọ̀dì ní ṣáàrí láì dání wípé ẹni yìí ń wá ṣubú bàbá Mufti àbí ká sọ wípé à ń rí ní èrè wípé ẹlòmíà máa wọ́n pé àfárídọ́nù ń wá ṣubú bàbá Mufti ni wíẹ́rásì dáadáa ẹ̀ ní àfárídọ́nù wá àbí ká tiẹ̀ wá sọ wípé bí dáadáa ṣe ń bẹ níbẹ̀ náà láìdá ṣe ń bẹ níbẹ̀ tí kì í yín arákùnrin ẹ̀dàkùn òun ni a ní ká bèèrè lọ́wọ́ yẹn lọ́sàn-án ìsàn. adáwọ̀pẹ́ fún Ọlọ́run alhamdulillah torí àsìkò ẹ jẹ́ kí n observe protocol gbogbo àwọn tẹ́tí kí àfi Ọlọ́run kí wọn bàbá Mudir Ọlọ́run bá kó tì wọn bàbá Maulana Sheikh Suleiman Farouk alimuskenula Mufti fún gbogbo ìlú Ìlọrin àtàgbègbè ẹ̀ Ọlọ́run máṣáláyà ìgbàwá kún wa. ṣe rí ọ̀rọ̀ tí ẹ béèrè ọ̀rọ̀ tí ó ṣe kókó púpọ̀ ni adẹ láti máa ṣe ìránnilétí yẹn fún gbogbo àwọn tí wọ́n máa ń wo irú àwọn fídíò bẹ́ẹ̀ àti ọ̀dọ̀ tiwa náà tí wọ́n máa wò ní pé ojú méjì lọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ láyé pátápátá òun náà ló fi jẹ́ sí kí àfa olórin tó mórí wá pé kò sí kàfí nazimil kalami bekamsatin ó ka àwọn ohun tá a gbọ́dọ̀ gbára lé tá a bá ń ṣiṣẹ́ nípa ọ̀rọ̀ kan so ojú méjì tọ́rọ̀ wá nìyẹn tá a bá rí ẹnìkan tó wá jáde tó wá ń ṣiṣẹ́ ọ̀rọ̀ tàbí tó ń ṣiṣẹ́ lórí ìṣẹ̀lẹ̀ kan tó wá ṣojú kan a lè pe ẹni bẹ́ẹ̀ a lè pe lálábòsí
ọ̀rọ̀ àfáàrí ìdíwánu láyà àbọ̀lọ́rẹ́ ni mo fẹ́ sọ o. A lè pe lálábòsí àmọ́ kò tí ìyá pe lálábòsí torí èyí tóun ń ṣe yẹn ó ń ṣe gẹ́gẹ́ bó ti mọ àti bóun náà ti mọ̀ ni. Wọ́n fi rán ni ó ń rọra ẹ̀ ní ó ní interest nínú ẹ̀ personally ni ẹ̀tọ́ ẹ̀ ṣojú méjèèjì. Àmọ́ tí ò bá wá lójú kan ṣe tó já sí pé ojú kan ló ṣe àwọn ìtì ní pe lálábòsí àwa náà lẹ́tọ̀ọ́ ká jáde. Ojú kejì tóun ò ṣe yẹn káwa wá ṣe. So òun ló fi já sí pé gbogbo ẹni tó bá sọ̀rọ̀ láyé pátá tá bá ti rí pé nǹkan kan dínkù ń bẹ̀ nítorí tẹ́ bá fọ́lò trẹ́ǹdì gbogbo àwọn fídíò àtàwọn interview àtàwọn investigation tẹ́ni yìí ṣe pẹ̀lú gbogbo àwọn source tó ní tó fi gba information yẹn ẹ rí wípé ó ti fi sápá kan ju apá kan lọ. Àwọn tí markers gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn interview ẹ̀ yìí tí ó interview tí ó ń gba information lọ ẹ rí pé àwọn tí wọ́n àgbàbí àwọn tí wọ́n tò sẹ́yìn bàbá broadcast. So tó bá wá ní òun wà tún ṣe àbí o fẹ́ fìdí òótọ́ múlẹ̀ o fẹ́ establish òótọ́ yìí tó dé òótọ́ tó wá ṣe apá kan bẹ́ẹ̀ irú wa yìí tá a dàgbà tá a jẹ́ olólùfẹ́ tá a dẹ̀ jẹ́ ọmọ lẹ́yìn bàbá mufti a ní gba ọ̀rọ̀ yẹn wọlé. Ojú kejì ọ̀rọ̀ tẹ́ wá béèrè ní pé ṣẹ́rí gbogbo àwọn fídíò yẹn ẹni tó bá jókòó tó bá wò tó gbọ́ látòkè délẹ̀ á ti rí àwọn èyí tó já sí wípé òdodo á rí èyí tó já sí wípé irọ́ torí nínú àwọn ṣọ́ọ̀ṣì tí ẹni yìí ń gba information lọ́wọ́ náà voice note tí wọ́n play àwọn recording àwọn calls tí wọ́n make. ẹ rí i pé àwọn èèyàn kan information tó jáde lẹ́nu wọn ó authentic ju tẹnìkan lọ. Mashallah ó ti ń yàtọ̀ síra wọn. ẹ rí i pé tẹ bá tún wá lọ wò ó tẹ follow gbogbo àwọn fídíò yẹn tẹ monitor tẹ analyse gbogbo àwọn ohun tẹ́nìkankan wọ́n sọ ẹ rí i pé àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n súnmọ́ Mudiru dáadáa ìṣọwọ́ sọ̀rọ̀ wọn àti ìṣọwọ́ gbé ọ̀rọ̀ kalẹ̀ wọn ó yàtọ̀ tí gbogbo ìṣẹ̀lẹ̀ ẹ̀dẹ̀ ìṣẹ̀lẹ̀ lójú ẹni o. Láwọn tán jẹ́ eyewitness tó yàtọ̀ sí àwọn tó jẹ́ pé wákìlì wà bọ́ nínú fọ́lù. tí kò ṣe ní pé ìgbà tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ DP Mirais. Allahu Akbar. ṣẹ́gẹ̀t àwọn tí kò ṣe pé ìgbà tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ àmúyìn sí ń bẹ̀ DP Mirais. ohun tí wọ́n sọ fún ẹ tó wá ń. ni wọ́n wá gbé síta bí inú wípé ó ṣojú ẹ̀. Allahu Akbar. ọ̀rọ̀ ẹni tí BPL Rice là ń sọ yìí tóun dúró tóun ó lè sọ bọ́lá ló yẹn ṣe jẹ́ ẹni tó wá gbà bó ti gbà bó ti kó o fún un ṣẹ́gẹ̀t. So ẹ rí pé gbogbo àwọn tí wọ́n gba ẹ̀fọ́ wọ́n ti pín sọ́nà méjì àwọn kan wà authentic ju àwọn kan lọ a bá máa rétí ọ̀rọ̀ ẹnu ẹnìkan á rétí ẹ̀ ju ọ̀rọ̀ ẹni tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tó mọ̀ ń pa ẹ̀ tó já sí pé òun ló kó nǹkan báyìí fẹ́ ní báyìí. tó jẹ́ ọ̀wá ìfúnná làdé yín dà á dé ìmú. nínú àwọn tó tún tẹ̀lé wọn láti ìvẹ́ǹtì yẹn dé hospital tí wọ́n gbé wọn lọ nínú àwọn tọ́rọ̀ wọn jẹ́ ní òní kò ṣẹni tí BPL Rice o nínú àwọn tó já sí pé ọ̀rọ̀ wọn á tún jẹ́ níhùn lọ́dọ̀ ti wá òun lẹni tó já sí pé ó dúró ó wà níbẹ̀ tẹ́ bá lọ tẹ́ bá bọ̀ ẹ bá ń bẹ̀. So kí ẹni tí ò wá sí ń bẹ̀ tí BPL Rice lásìkò tí ṣẹlẹ̀ kó wá jẹ́ òun ló mú information wá bí gbà pé gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn ṣèjú ẹ̀ ló ti ṣẹlẹ̀. So tá bá wo gbogbo kìíní tá bá analyse gbogbo data yẹn ẹ rí wípé ẹ máa rí element of truth ẹ máa rí element of force níbẹ̀ èyí tó jó tọ́ bá òótọ́ lélẹ̀ eléyìí kò fẹ́ fara jó òótọ́. So ìtorí ẹ̀ la fi máa ń sọ fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ gbogbo àwọn kìíní tẹ bá gbá apá kan ẹ tíráìkì gbá apá kejì náà. So òun lèmi fi sọ pé Ridwan láyà bọ̀ lọ rẹ èmi ò ní fọ́ọ̀tì ẹ̀. iṣẹ́ tó ń ṣe bó tiẹ̀ tilẹ̀ já sí pé allegedly à ń gbọ́ wípé iṣẹ́ tí wọ́n rán ló ń ṣe torí à ń gbọ́ bẹ́ẹ̀ ni o rumour has it that wípé ìjọ kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ni wọ́n ti àjẹ́ sí gbogbo pílátífọ́ọ̀mù àwọn markers ẹni tó fẹ́ investigate èèyàn méjì kò ṣe wàsàtíyà nìyẹn. báwo ló ṣe wá já sí pé wọ́n àjẹ́ sórí bó ṣe àjẹ́ sórí gbogbo platform
ní Markaz ó jẹ́ kó pèpè fún pé kí wọ́n àjẹ́ sórí gbogbo platform. àmọ́ ní kó bá lè mọ nǹkan tí wàá mọ ohun tí wọ́n ń ṣe ń bẹ̀ wàá mọ ohun tí wọ́n ń ṣe ní Markaz wàá mọ ohun tí wọ́n ń ṣe ń bẹ̀. a lè fún rìpọ́ọ̀tù gbogbo rìpọ́ọ̀tù tó bá fẹ́ gbé wá a lè jẹ́ kó balance. àwọn èèyàn á dẹ̀ rí ẹ́ ń pe òjẹ́ ní. so àkọ́kọ́ náà èmi fọ́ọ̀tì tèmi lè fọ́ọ̀tì ẹni yẹn ni pé kó má sọ wípé òun wà tó ṣe kó dẹ̀ má ní òun fẹ́ fi ìdí òdodo múlẹ̀ ìhun tó ń wá ni ó ń wá báwo ni ìṣubú bàbá Mufti ó ṣe yá tọ́lọ́wọ́ sì ní jẹ́ ṣẹlẹ̀ báwo ni ó ti yá látara ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí. ṣé yé bẹ́ẹ̀ náà ọlọ́run jẹ́ àríyìn pẹ̀sẹ̀. àkọ́kọ́ náà a rí wípé nínú prógrámù wọ́dà wa nínú Islam Ridwanullah a rí wípé bọ̀dá ti pe àwọn kankan nínú àkọ́kọ́ nínú àwọn tá a mọ̀ pé wọ́n kọ́kọ́ pè tó fojú hàn wọn ni àwọn bàbá wa Sheikh Abdul Qadir Onílé Márùn-ún àti rí pé wọ́n pè wọ́n kódà fẹ́ lè sọ wípé ó hàn jù wípé àfáà wa yìí ni wọ́n pè jù ni wọ́n pè jù Onílé Márùn-ún lọ́rọ̀ nínú àwọn prógámù tí wọ́n ṣe recently yìí a rí pé wọ́n ti pera wọn bí abẹ́ ẹ̀mẹ́ta lórí prógámù ìmí ó jẹ́ recording lórí call ìmí ó jẹ́ pé wọ́n pè wá sórí ètò so nínú àwọn ọ̀rọ̀ táwọn bàbá Onílé Márùn-ún sì máa ń sọ òun ni wípé wailun la'natullahi 'ala al-kadhibin bí wọ́n ti ṣe máa sọ ní gbogbo ìgbà wọn whereas awárí ní pé ọ̀rọ̀ àwọn bàbá Onílé Márùn-ún àtàwọn ẹlẹ́rìí mẹ́ta tí wọ́n pera wọn lẹ́lẹ́rìí tí wọ́n ń pè a rí pé ọ̀rọ̀ àwọn méjèèjì yẹn o àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ò tálì bàbá Onílé Márùn-ún bàbá wa PA Apatira wọ́n pè wọ́n bàbá wa afá wa Yasalunaka wọ́n pè àwọn náà bẹ́ẹ̀ náà ni ọmọ àwọn bàbá wa ọmọ àfáàgbà àwọn bàbá afá wa Abdulsamad àbí wọ́n pè wọ́n kí lè wá rí sí àwọn voice note yẹn nítorí kó tó nípa gbé yín wáta kó tó nípa sọ pé a fẹ́ wá béèrè àwọn ọ̀rọ̀ yìí lọ́wọ́ yín àti kọ́kọ́ jíòòl ní pé ok kí lè rí kẹfì so àwọn ọ̀rọ̀ yẹn ẹ dákun ṣẹ́yìn fún ara yín ti wí ẹ̀ síra wọn kí lè lè figure out ní pé kẹ́lẹ̀ kọ́kọ́ fi rin ilẹ̀ fún wa wípé ká tún wò ní pé ká pe àáfàá wa Àbọ̀lọ́rẹ̀ ní pé dákun ká tún rọ̀ wọ́n wípé bọ́n ti ṣe síbi ẹ̀gbẹ́ yẹn náà tó tún fi wá sí ìgbà yìí kán máa wà biased láàrin yẹn so kí lẹ feel ni pé. ṣẹ́rí gẹ́gẹ́ bí mo yẹ sọ láti bẹ̀rẹ̀ wípé méjì lọ̀rọ̀ and ọ̀rọ̀ tèmi ń sọ àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń béèrè lọ́wọ́ mi tí mò ń sọ yìí mi ò sọ nítorí bí mo ṣe feel èmi approach gbogbo ọ̀rọ̀ yìí from journalistic perspective. àwọn ìwádìí tẹ́ ti ṣe. gẹ́gẹ́ bí ẹni tó ṣiṣẹ́ nípa ìròyìn mo kọ́ṣẹ́ mo dẹ̀ yege mo ní certificate lórí ohun tí mò ń sọ ṣẹ́gẹ́tì mo wà certified so òun ni pé tẹ́ bá wo gbogbo ọ̀rọ̀ yẹn tẹ́ bá study gbogbo ọ̀rọ̀ yẹn dáadáa àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ àwọn tí wọ́n gbé wá àwọn tí wọ́n interview ẹ rí wípé nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ tẹ̀lé gbára lé torí a bá wo àwọn tí wọ́n súnmọ́ Mudiru àkọ́kọ́ òun ní PA. Mashallah bàbá Apatira. ẹ rí wípé ahọ́n tó ní tí Apatira fi ń sọ̀rọ̀ kọ́ ni Onílé Márùn-ún fi ń sọ̀rọ̀ o. ahọ́n tó fi ń sọ̀rọ̀ ó yàtọ̀ síra wọn. níbi tẹ́lẹ̀ ti fi mọ̀ wípé ẹni tán bàbá wa Onílé Márùn-ún yìí Sheikh Onílé Márùn-ún ibi tẹ́ fi mọ̀ wípé ibi téèyàn bá ti rí pé nínú ìpè rọ́ọ̀dì fẹ́ máa wà náà rẹ nìyí ẹni tó bá ń ṣe investigation lọ àìṣe investigation dáàrin méjì kódà nínú journalism tó bá bá investigation débi pé o lè rójú ọ̀rọ̀ mọ́ report yẹn ò complete o ní wulẹ̀ publish ẹ̀ ni torí ohun tó bá fi lè mú ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o gbọ́dọ̀ yí parí ẹ̀ o gbọ́dọ̀ conclude pé ibi tó parí ẹ̀ sí ni káwọn èèyàn wá nígbà ó ṣiṣẹ́ yìí ó forí ẹ̀gún bì kan nígbà tí wọ́n ń bá nínú àwọn interview wọn nínú àwọn conversation wọn interview tí wọ́n interview wọn Onílé Márùn-ún sọ wípé ọ̀rẹ́ àwọn táwọn mú dání lọ síbi tó ti ní kí wọ́n pàdé tí bàbá Mufti ò wá tó já sí wípé ọ̀rẹ́ wọn ni wọ́n rán wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tí wọ́n gẹ́gẹ́ bí rẹ́kọ̀dù tí wọ́n play
onílé márùn wá ní ọ̀rẹ́ àwọn kan láwọn ti gbọ́ information yẹn níbi kan pé ẹ̀jẹ̀ yẹn o tí wọ́n ní wọ́n gbé dání jọ́ náà lọ́hùn tó bá fi lè kan lágbájá lórí àbí ẹni tó bá kàn lórí kò ní rántí nǹkan kan mọ́. Allahu Akbar. ta lọ̀rẹ́ wọn yẹn. ta lọ̀rẹ́ bàbá onílé márùn tó sọ bẹ́ẹ̀ fún wọn. tó sọ bẹ́ẹ̀ fún wọn. bàbá ẹ̀ ṣe jẹ́ ká ti kọ́kọ́ wọnú bí wípé ṣé lóòótọ́ ni pé bàbá onílé márùn yìí wọ́n rí ẹ̀jẹ̀ lọ́wọ́ bàbá Mufti tí wọ́n gbẹ́jẹ̀ wá nítorí àwọn nìkan náà sọ whereas àdẹ̀ rí wípé ṣé ọba gbogbo àwọn voice note yẹn. àkọ́kọ́ ibi tí àkọ́kọ́ ni pé ẹni tó bá máa gbára lé ṣé mo kí bí wọ́n ṣe gba àdìs ànábì wa Muhammad wa ẹni yẹ ká fi trace ọ̀rọ̀ yìí nínú àdìsí ẹni tí ó jókòó tànábì wa sọ ọ̀rọ̀ létí ẹ̀ ṣẹ́gẹ̀tì àti ẹni tó wá sọ wípé òun gbọ́ wípé ẹnìkan sọ wípé ànábì sọ wípé. Allahu Akbar. ìyẹn ò fẹ́ jáza. ọ̀rọ̀ wo èwo la máa àdìsí tá la máa gbà ọ̀rọ̀ tá la máa gbà ẹni tó jókòó tẹ̀lé tí ànábì ló fi já sí pé ṣe rí tá a bá fẹ́ rí òkodoro ọ̀rọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ gangan ẹni tó jẹ́ pa àpàtìrà ọ̀rọ̀ títí ẹ̀ gangan lágbà ọ̀rọ̀ títí ẹ̀ tó sì jẹ́ pé ó fẹ́ jọmọ́ wípé gbogbo ọ̀rọ̀ pátápátá òdodo ni. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tí wọ́n lágbà so tábà wá ní agbá ọ̀rọ̀ pa wọlé kò ṣe ká ti gbà wọlé o ká sọ wípé a gbà wọlé a wá bẹ̀rẹ̀ sí ní because ṣẹ́rí nǹkan kan wà nínú ọ̀rọ̀ tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀ láàrin èèyàn méjì containers situation tó wà lẹ́yìn gbà yẹn ẹ̀ lè yọ kó location tó ti ṣẹlẹ̀ ẹ̀ lè yọ kó sábàbí tọ́rọ̀ fi ṣẹlẹ̀ ẹ rí wípé ahọ́n tí pa babalápatìrà tó fi ń gbé ọ̀rọ̀ lẹ̀ àwọn ń gbé ọ̀rọ̀ yẹn lẹ̀ nígbé wípé ṣebí kára fáwọn lè ti yá ni bẹ́ẹ̀ làwọn kan ń gbé ọ̀rọ̀ yẹn nígbé wípé ó fẹ́ fi ṣàkóbá ẹ bá stọ́dí ọ̀rọ̀ méjèèjì tẹ́gẹ̀t wípé ó fẹ́ fi ṣàkóbá ni ó fẹ́ fi pa wọ́n ni torí ọ̀rọ̀ yẹn so ìbẹ̀lẹ̀ ti wá mọ̀ àwọn nǹkan tí àwọn factors tí mo kà á lẹ̀ yẹn wà ní kéfà báwo lọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ wà ní kam ẹni mélòó ló wà ń bẹ̀ wà ní makana jẹ̀míà àyèwò ló ti ṣẹlẹ̀